Ṣeré ẹyọ bàbá ń ta wá tó fi góòlù ṣeré àwa ò lè sanwó níbodè. Lénìí à ń sọ nípa àṣà. Àṣà jẹ́ ohun tí à ń ṣe ní ojoojúmọ́, yálà nínú ilé wa, nínú iṣẹ́ wa, ládùúgbò, láyìíká. Àṣà ń bẹ nínú ìlera, àṣà ń bẹ nínú iṣẹ́, àṣà ń bẹ nínú ètò ìṣèlú. Ó túmọ̀ sí wípé a nílò àṣà nínú ohun gbogbo tí a bá ń ṣe. Ayẹlẹ́yọ̀ ẹyọ bàbá ń ta wá tó fi góòlù ṣeré ẹyọ bàbá ń ta wá tó fi góòlù ṣeré àwa ò lè sanwó níbodè. Bákan náà, tí a bá fẹ́ ṣe ìgbélárugẹ àṣà wa, a ní láti dà á pọ̀ mọ́ ètò tí a mọ̀ sí ìgbafẹ́ tí ń ṣe tourism, nítorí pé ohun tí a bá pamọ́ òun ni àlejò fẹ́ wá wò. Ohun tí a ò bá pamọ́ ẹlòmíì ò gbé tiẹ̀ wá yóò bò tiwa mọ́lẹ̀. Àdúgbòràn ni mò ń kí o. Ẹyọ. Ṣáájú àwọn àkókò yìí, àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá tó sì sún wa débi tá a dé lónìí. Wọ́n ní èdè abínibí wa yìí pé fanakula ni. Ó túmọ̀ sí wípé èdè tí ò jẹ́ ìtẹ́wọ́gbà. Sanwó níbodè ó ti lé. Alájà Adérẹ̀mí Zainab. Tí a bá sọ pé èdè kan wà tí ò jẹ́ ìtẹ́wọ́gbà, àárín ẹranko ló yẹ ká ti rí, kì í ṣe láàárín ènìyàn. Ṣùgbọ́n èmi àti àkíyèsára, kàkà ká ṣe àtúnṣe yìí, a bẹ̀rẹ̀ sí ní fi èdè òyìnbó bá ọmọ sọ̀rọ̀ látàrí wípé a fẹ́ kí ahọ́n wa kó dán bíi titi òyìnbó. Ṣùgbọ́n a ti gbàgbé wípé tẹnitẹni tàkísà ń tàtàn. Yorùbá ní bí ọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà. Kò sí bá a ṣe lè kó òyìnbó tó, àwọ̀ wa ò lè yí padà nítorí pé ìrínisí ẹni òun náà la fi mọ. Èrèlú Kútì o, ìyá mi ìbà ni mo ṣe o. Bó la ṣe lè ṣe àgbédìde ọrọ̀ ajé wa látara àṣà tá a jogún bá? Nígbà tá a bá ń sọ nípa àṣà tá a jogún bá, ọ̀pọ̀lọpọ̀ ó tiẹ̀ máa wò pé ní àwọn nǹkan náà tí a jogún bá. Ẹ jẹ́ ká wọnú ilé wa. Irú orò wo ni wọ́n ń ṣe níbẹ̀? Irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe níbẹ̀? Tí wọ́n bá kí àwọn ẹlòmíì gẹ́gẹ́ bí oríkì wọn, oríkì yìí ló jẹ́ ká mọ irú ìran tí wọ́n jẹ́. Tí èmi àti yín tí a bá so wọ́pọ̀ pẹ̀lú ìjọba, níwọ̀n ìgbà tá a ti ń bẹ nínú àwọn orílẹ̀-èdè tí ó ń rówó látara àṣà àti látara ìrìn àjò ìgbafẹ́, ó ṣeé ṣe kí a súnmọ́ ìpele tí àwọn ẹni àkọ́kọ́ wà. Nígbà tá a bá fi rí ọdún 10 sísìn, ó kù sí ọwọ́ èmi àti yín. Bàbá ń ta wá tó fi góòlù ṣeré ẹyọ bá. Pé ọ̀nà wo la lè gbà pa gbogbo ohun tá a jogún bá? Ọ̀nà wo la lè gbà pa á mọ́? Lọ́pọ̀lọpọ̀ ìgbà, àwọn èèyàn lérò wípé ká ṣe ayẹyẹ nìkan ni àṣà dá dúró lé lórí, àbí ká ṣe àfihàn rẹ̀. Kí ló fi ṣe aṣọ? Lọ́dọ̀ tèmi ó jù bẹ́ẹ̀ lọ. Nínú àṣà láti mú iṣẹ́ jáde, torí pé nínú iṣẹ́ náà ni ìṣe wà. Tí èèyàn bá ní iṣẹ́, yóò ní bó ṣe ń ṣe, tí olóyìnbó ń pè ní tradition. Tí ènìyàn bá ní èdè, yóò ní àkókò tó ń lò ó. Tí ọ̀dọ́ bá lóun ò ríṣẹ́ ṣe lẹ́yìn ìgbà tí ó parí ilé ìwé, nǹkan kan náà ni wọ́n fi tó àwọn bàbá rẹ̀ kó tó di wípé ọ̀làjú wọlé dé, kó tó di wípé wọ́n ń kàwé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó jẹ́ wípé ẹmu ni wọ́n ń dá. Ìgbóná níṣẹ́ lè sísá mi. Àwọn nǹkan wọ̀nyí la fẹ́ dá padà sáwùjọ. Wọ́n láyé sọ pé lénìí, a máa ṣe ìfilọ́lẹ̀ Youth Empowerment Access Center, níbi tí a ó ti máa kó àwọn ọ̀dọ́ bí a ti ṣe ń ṣe nípa àwọn nǹkan àṣà wa. A ò lè dá ilé ìṣe. Ìdí rẹ̀ rèé tí a fi sọ yìí pé ẹ jẹ́ ká a jọ wá, kí a gbọ́, kí a jọ sọ, kí a sì wo ọ̀nà tá a lè gbé gbà. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá. Mo kí Fèyí Kẹ́mi. Èmi ọmọlé rẹ ni bàbá òdélé bàbá rẹ níyà.